Imam ti ìlú Àjáwàrẹ̀ Alhaji Ibrahim Olúkúnlé ti sọ fún gbogbo mùsùlùmí lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n yóò máa gbé pẹ̀lú bí Islam ṣe là sílẹ̀ àti bí òjíṣẹ́ ńlá rẹ̀ sallallahu alaihi wasallam bí ó ti sọ. Lásìkò tí ó ń gorí múbàrí ni Imam Ibrahim Olúkúnlé ṣe àlàyé lẹ́yìn sétí gbogbo àwọn tí wọ́n jẹ́ ará ìlú fàyẹyẹ ọdún iléyá ti ọdún 2024. Nínú àgbékalẹ̀ kútúbà tí ó kà lórí mímbàrí ló ti sọ eléyìí di mímọ̀. Bó bá dijọ́ gbé dàrí kíámọ̀ ìwọ tó ń fẹ́ hàn àbí wọn náà tó jẹ́ pé òun ta ẹran ó wà lè mú kan bẹ̀ kó pa àwọn ẹni tí wọn ò tẹ ẹran tí wọn ò fi ẹran tí wọ́n ń rọ́jú tí wọ́n ń dáwọ́ ìpè mú gbọ́dọ̀ mọ̀ paléyà tí wọ́n ṣe títí tí wọ́n fi ń pa bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní gbẹ̀sán wọn lárí kíámọ̀ ìwọ làwọn fẹ́ gbà torí bẹ́ẹ̀ ẹjá pàtàkì àwọn nǹkan wọ̀nyí ẹ má jà fojú kéré ẹ̀ ìgbà àbábó tí ń sọdún náà ó ṣe kò ṣe ẹran àkọ́ká bá mi gbàbí kan ẹran àkọ́ká wọlé bá mi gbàbí kan bí kò wọlé gbàbí kan á wọlé gbàbí kan gbogbo àwọn nǹkan ni ẹja gbé kó lọ́kàn àwọn ẹ̀sẹ̀ tí ń bẹ́ẹ̀ òní kẹ́jẹ́ ká gbìyànjú ká dù. ọ̀kan pàtàkì nínú àwọn olóyè bàbá wa Alhaji Abdulrahman Elekuro tí a bá pàdé ní gbàgede yídì ọ̀hún tó wà ní Ìlódò lọ́nà Àjáwàrẹ̀ ó ṣe àlàyé fún wa nípa àwọn tí wọ́n rí nínú kútúbà tí ìmáàmù ti òkè. ìrìnàlá tó gbọ́ lónìí ó ṣe kàǹkà ó ṣe pàtàkì ǹjẹ́ àti lè tẹ̀lé ẹ̀ ló kù báyìí Ọlọ́run kó dáko kó ràn wá lọ láti lè tẹ̀lé ẹ̀ ká lè rèrè jẹ ní ayé nìyẹn tó bá dẹ̀ wọ́n àlìkíyàmọ̀ kí gbogbo akájọ ilé ọjọ́ àlìjánnà náà wọ̀ adúpẹ́ fún gbogbo wa àkí gbogbo àkó ọdún. lẹ́yìn tí ìmáàmù sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìmáàmù ti lọ láti lọ du ẹran tí gbogbo mùsùlùmí tó wà ńbẹ̀ tí wọ́n sì dúpẹ́ fọlọ́hun lórí ibi ayọ̀dún ọ̀hún bó ti wáyé. ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n wá kírun ní ilé gẹ́gẹ́ bí aṣọ́mọ̀ ìpè iléyá ni arákùnrin Adéyínká Abil tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọ̀dọ́ tó ń jìjà agbára láti rí i pé wọ́n dé àwọn ipò aláṣẹ lórílẹ̀‐èdè yìí òun náà pẹ̀lú kó ṣàìsọ̀rọ̀ fún wa ẹgbẹ́ láyé tó ṣe lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ Ọ̀sọ́lọ̀ TV. náà wàá dùn púpọ̀ fún yín kí àdúgbò lọ́wọ́ yọ ṣọ́ wa di ọjọ́ ìní ọkà mọ́ àwọn ewu ẹ̀yọ́ tó kí ọdún ilé àtọ́dún yìí náà wàá dùn púpọ̀ fún ọyọ ọlọ́run yìí gbogbo mùsùlùmí ẹgbẹ́ ẹ̀fọ́lé ọkọ̀ fún ọdún ìrọ̀kọ́sẹ́dún láyọ̀ àtàláfíà nánà ìbẹ̀rù ọlọ́run àti ọgbọ́n fún ọlọ́run kò fún ọlọ́run kò nífẹ̀ẹ́ sínú ọkọ̀ òṣọdún ọlọ́run nífẹ̀ẹ́ sínú ọkọ̀ òṣọdún fọ́dún náà kọ́ lọ láyọ̀ àtàláfíà lílo kálukú wa. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.